أليس الحق أن العيش فاني ṣé mọ̀ pé ayé tá a wà ń bẹ̀ yìí yóò tánjọ́ kan ni ẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù ẹ̀ ń fìyà jẹ àwọn aláìní àwọn aláìríjẹ ẹ̀ sì ń kó owó ẹ̀ wá ń pa irọ́ nínú ayé. أليس الحق أن العيش فاني وأن الحياة غاية الممات gbogbo ẹ̀kẹ́yìn àsanrọ́ ni bẹ́ẹ̀ bá máa rọ́pa fún wa ẹ̀ lè parọ́ fọlọ́hún gbogbo ẹni tí ń bẹ níbi kí Nàìjíríà kó di òfìfo kó di garawa gbogbo tó bá tara arú ẹni bẹ́ẹ̀ jáde igbó ni wọ́n mú kú bí iznillahi ta'ala gbogbo ẹni tí ó bá fẹ́ kí Nàìjíríà kó ní ìdàgbàsókè tí wọ́n ń kó owó Olúwa ní kòkúkò gbogbo orú àwọn ọmọ orú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa mú gbọ́ná ni bí à ń ta tẹ́tẹ́ bí à ń lọ fi ṣáláńgá bí à ń lọ mú kúkúyè bí à ń lọ mú burúkutu bí à ń lọ gbélé ta gbogbo létẹ lu lẹ̀kẹ̀ kọ́ láyé gbogbo àwọn ọmọ yín ni wọ́n gbé ta wọ́n fi ta tẹ́tẹ́ láyé. kùlìkínà lílẹ̀ hayati wà lílì mamati wàmí ní àṣẹ́yìn kullu hadizati ẹ̀ tí ẹ bẹ̀rù péjọ kan ẹ kú o nínú ayé yẹn ẹ kàn wá lókè ní ẹ̀gbọ́n kankan sọ̀ǹgọ̀bọ́ọ̀lì ní gbogbo yín lọ́pọ̀lọpọ̀ nù yín gbogbo ẹni tí ń bẹ lérí kí Nàìjíríà má tòrò gbogbo ẹni tí ń bẹ lérí kí Nàìjíríà má da bẹ́ẹ̀ bá wá ní exposure ní tẹ́ bá lẹ́ exposure ẹ mọ̀ pé kákọ́lé méjì kákọ́lé mẹ́ta kákọ́lé mẹ́rin kákọ́lé márùn àìnílàákàyè ní ń jẹ́ bẹ́ẹ̀ ká ní mọ́tò rẹ̀gẹ̀dẹ̀ nínú ọgbà mọ́tò bíi 50 mọ́tò 30 mo ra mọ́tò 500 million mo ra mọ́tò 300 million mo ra mọ́tò kìíní kan gbogbo ẹ̀ náà pósí ni ẹ fi ilẹ̀ sáyé ni kásà máa wá ìlítírèètì kápá wà ládájú èmi mo lówó jù ẹ kàn lówó ni ẹ lọ́gbọ́n ẹ nílàákàyè ntẹ́ fún yàn jẹ tẹ́ fún yàn mu ó lè fún yín ẹ tún wá ń parọ́ fún gbogbo àwàdà jẹ́mẹ̀kúnnù oríwá obìnrin khuliqina lil hayati wa lil mamati bẹ́ẹ̀ bá wo Amẹ́ríkà pẹ̀lú pé wọ́n ní kí àwọn ọmọ ìlú wọn kún ó gbélé $1,000 níjọba Amẹ́ríkà ni wọ́n fún gbogbo àwọn ọmọ wọn kún máa fi jẹun nílùú Amẹ́ríkà wọ́n sì tún wá tọ́jú bíi $2 trillion kalẹ̀ fún gbogbo àwọn tó ṣe wípé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn lásìkò tá a wà ń bẹ̀ yìí àwọn tó ṣe wípé bísínẹ́sì wọn ó ti bàjẹ́ tá a bá padà jáde nínú kòrónà tá a wà ń bẹ̀ yìí owó tá a ní wọ́n tọ́jú kalẹ̀ yẹn bíi $2 trillion òun ni wọ́n pín fún gbogbo ọmọ ìlú pápátá tí nǹkan ti ṣe wọ́n tọrọ ajé wọ́n ti bàjẹ́ àwa ò rí yẹn ṣe àárí yẹn ṣe àárí yẹn ṣe àbí ká tó máa jàǹbá ara wa khuliqina lil hayati wa lil mamati wa min azayni kullu hadithati ṣé àmọ̀ pé kunu ayé ńjọ́ kan ni alaysa al-haqqu anna al-aisha fani alaysa al-haqqu ṣé àmọ̀ kó tọ́ ni anna al-aisha fani ilé rẹ tọkọ wọn gbé ọkọ ń bẹ ńjọ́ kan mọ́tò rẹ tọrà ní 500 million 300 million alájí ní ń bọ̀ báyìí sàràkí kan ní ń bọ̀ báyìí kíní kan ní ń bọ̀ báyìí gbogbo ẹ̀ irọ́ ń gbogbo ẹ̀ ńjọ́ tó o bá kú mọ́tò tí o ní táyà òun ni wọ́n fi gbé ọ òun ni pósí mọ́tò tí o ní táyà wọ́n gbé ọ òun ní fi Lamborghini rẹ gbé ọ òun ní fi Range Rover rẹ òun ní fi gbé ọ bí òun ní fi gbé ọ
mọ́tò onípákó tí ò ní táyà níwọ̀n ìgbé ọ. Ó tiẹ̀ yẹ kẹjá ronú nípa àwọn tí wọ́n ní owó láyé tí wọ́n sì ní òkìkí láyé. Wọ́n ní owó wọ́n sì ní lókìkí. Mo fẹ́ lè ní kò sẹ́ni tó lókìkí rẹ̀ láyé. Àwọn náà ni Michael Jackson. Michael Jackson ó challenge death, ó challenge ikú ní Michael Jackson. Ikú náà padà wá challenge rẹ̀ tẹ́ẹ̀fì mọ̀ pọ́lọ́hún bẹ. Gbogbo ẹ̀yin olówó, gbogbo ẹ̀yin ọlọ́lá, gbogbo ẹ̀yin oní ìtẹ́ wà ní Nàìjíríà, ẹ̀ka ni wo tọ́lọ̀ ti ṣe fáwọn èèyàn ni. Àwọn èèyàn tí wọ́n ń bẹ nínú ayé bó bá tiẹ̀ ló lówó, bó bá ló lówó, wo adúrú owó tí Michael Jackson ní. Bó bá ló lówó ò ní iyì bí Michael Jackson. Michael Jackson ó challenge ikú, ó lóun fẹ́ lo 150 years láyé. Ẹ máa wò, ẹ máa wò lọ́hùn. Alaysa lahaku anna al-aisha fani wa anna al-hayya dayatul mamatu. Michael Jackson ó lóun fẹ́ challenge ikú, ó wá lóun fẹ́ lo 150 years láyé. Ó sì practice rẹ̀. Ó wá ní kí wọ́n lọ bá wọn wá àwọn doctor méjìlá, àwọn doctors méjìlá, 12 doctors. Ó ní kí wọ́n máa wá examine òun láti bí irun orí òun débi èékánná ẹsẹ̀. Kán máa bá òun wo ìra kan ò gbọ́dọ̀ ra òun, kankan yìí kan ò gbọ́dọ̀ gán òun, lérí pé òun fẹ́ lo 150 years láyé ní Michael Jackson. Alaysa lahaku anna al-aisha fani wa anna al-hayya dayatul mamatu. Ìsìn san àìmọye $millions ń san fún àwọn tó ní kó máa wá examine òun ní Michael Jackson. Gbogbo owó tó ló ń kówó bó ti ló kówó tó ń lu yìí, ó ti lówó tó bó tiẹ̀ lówó tó, ó lókìkí tó. Àwọn tó ń bẹnu ayé náà ni Michael Jackson pẹ̀lú kóun fẹ́ lo 150 years láyé. Tá bá dáná fún oúnjẹ tá a máa jẹ yẹn, wọ́n tún wá gbé lọ láàbù, wọ́n lọ wò fínífíní, wọ́n lọ wo oúnjẹ tó fẹ́ jẹ ṣé kò sí poison bẹ́ẹ̀. Àwọn tí ń ṣe yẹn náà Michael Jackson a máa fún wọn níbi àìmọye owó $millions lérí wípé òun fẹ́ lo 150 years láyé. Khulikina lil hayati wa lil mamati wa min hazaini kullu hadizati. Michael Jackson bó ti lówó tó lọ́lá tó níyì tó nípò tó lókìkí tó láyé, gbogbo owó tó lò kó láyé ó ti tó ìkànnà bàtà rẹ̀. Michael Jackson ó tún gba àwọn bíi 15 àwọn professional tí wọ́n ya ẹ̀hànà láyé. Ó ní kí wọ́n máa wá ṣe exercise fóun, gbogbo ọ̀nà tó wọ́n máa gbà tó wọ́n máa fi ṣe exercise tẹ́mi wọn tí ó fi gùn tó wọ́n fi live long, tó wọ́n fi lo 150 years láyé. Wọ́n ṣe bẹ́ẹ̀ ń san àìmọye owó fún wọn lérí kẹ́mi wọn kó lè di 150 years láyé. Khulikina lil hayati wa lil mamati wa min hazaini kullu hadizati. Michael Jackson nínú challenge ikú tọ́lọ́hún challenge ikú lápò ara rẹ̀, oníbẹ́ẹ̀dì kan orthopedic bẹ́ẹ̀dì yẹn technology to regulate the oxygen level
ni bẹ́ẹ̀dì tí Michael Jackson tó ní. Bẹ́ẹ̀dì yẹn ní agbára débi pé tó bá sùn lórí bẹ́ẹ̀dì yẹn mímí rẹ̀ kò ní lọ òkè jù, mímí rẹ̀ ò ní lọ lẹ̀ jù, mímí rẹ̀ ó wà mùtàwásítọ̀, yóò balance. Àìmọye millions ló fi ra orthopedic bed tá a wí pẹ̀lú wípé òun fẹ́ lò 150 years láyé. Khulikina lil hayati wa lil mamati wa min azayni kullu halizati. Michael Jackson ibi Ọlọ́run kẹ́dé àwọn organ donors bíi heart, bíi kidney, bíi liver, gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀yà ara tó pamọ́ tá a fojú rí. Ó wá ní kó lọ gba àwọn èèyàn kan, ó kó wọn jọ sójú kan, ó sì sanwó ẹ̀mí fún wọn pé gbogbo ọjọ́ tóun bá ti ní issue pẹ̀lú kidney, wọ́n lọ yọ kidney tí àwọn tó kójọ yẹn, wọ́n fi síbi kidney títí ẹ̀, wọ́n yọ tiẹ̀ dànù. Wọ́n lọ yọ heart tó bá yẹ pé heart rẹ̀ ló ní issue, wọ́n yọ heart tàwọn tó dáa, wọ́n yọ sí títí ẹ̀ tí ó dáa. Ó sì sanwó ẹ̀mí fún gbogbo wọn millions dollars lérí wípé òun fẹ́ lò 150 years láyé. Oh, alaysa lahaku anna al-aisha fani wa anna al-haya gayatul mamatu. Ẹ máa wọ bá mi ọba Ọlọ́run tí èkó lójú kan kó tó mú ni, tí ó mú gbogbo àwọn tí ń dààmú wa Nàìjíríà yìí, Ọlọ́run ó mú wọn fún wa. Oh, ìgbà tó di June 25, 2009, dédé àsìkò tá a wí, dédé ọjọ́ yìí, dédé oṣù yìí ni Michael Jackson wá pé 50 years láyé. Ẹ bá ń kan sára sọ́lọ́ Allahu Akbar. Níjọ́ tí Michael Jackson tó pé 50 years, ẹni tó ń challenge ikú pẹ̀lú àìmọye millions dollars, pẹ̀lú àìmọye àwọn dókítàsì, pẹ̀lú àìmọye gbogbo nǹkan tọ́lọ́hun kó fún un ní kápá, heart rẹ̀ ó stopped functioning. Heart rẹ̀ tí ń fẹ́ mí kò ṣiṣẹ́ mọ́, heart rẹ̀ dúró. Àwọn dókítà méjìlá tí wọ́n ń tọ́jú Michael Jackson wọ́n wá lọ wọ́n ń bọ̀, gbogbo nǹkan ni wọ́n ń dàbò, wọ́n ń dàbẹ̀rẹ̀ bò, gbogbo nǹkan ayé ni wọ́n ń ṣe fún. Wọ́n ṣe é débi wípé kò yé wọn mọ́. Wọ́n tún invite àwọn doctors láti Los Angeles pé káwọn náà tún máa bọ̀ wá. Michael Jackson tó fẹ́ lò 150 years kò gbọ́dọ̀ kú o. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀. Nígbà tọ́ba mi dé, ọba tí èkó lójú kan kó tó mú ni, àṣàrà ìlú tí pààyàn, àṣàrà ìlú tí pọ̀mọdé, tí pàgbàlagbà, tí pàrúgbó, tí ń pa gbogbo èèyàn lọ́wọ́ tá a wà ń bẹ̀ yìí, kọ́lọ̀ mọ́jọ pa wá. Àṣàrà ìlú dé, gbogbo àwọn dókítà tí wọ́n wá láti Los Angeles àtàwọn dókítà tí ń tọ́jú rẹ̀ wọn ò mọ̀gbà tó wọlé. Bó ti wọlé ló bá mú Michael Jackson lọ pa Michael Jackson láàrin ìgbà tó pa yìí. Ó kú ní exactly 3:15 p.m. ní 25 of June 2009 ni Michael Jackson kú. 3:15 p.m. yẹn gbogbo tí ń jẹ́ mídíà téèyàn lè fi gọ́gù Michael Jackson níjọ́ náà tá fẹ́ wò pé lóòótọ́ ni ó kú ni kò kú ni. Láàrin ìgbà tá a wí, èmi ní Twitter ni, èmi ní Skippy ni, èmi ní machine, gbogbo tí ń jẹ́ network téèyàn lè fi gọ́gù Michael Jackson níjọ́ tá a wí, gbogbo ẹ̀ náà sì kú yọ ó kú lásìkò yẹn tí wọn ò fẹ́ ó kú ní kúkú pé láwọn ìmọ̀ye àwọn millions èèyàn ni wọ́n fẹ́ gọ́gù Michael Jackson pé ṣé lóòótọ́ ni ó dẹ́ẹ̀tì ni àbí kò kú, ó kú ni àbí ò kú. Millions èèyàn ṣé wọ́n tó Michael Jackson nínú ayé sóòtó pẹ̀lú gbogbo ròyòròyò ayé rẹ̀ náà.
ìwọ tó ń wáyé tó ti tó ní asset Michael Jackson kó tó kú asset owó tó ní kọ́bùlà wàfáàtì $500 million $500 million ni Michael Jackson ló ní asset rẹ̀ kó tó kú bí wọ́n bá tiẹ̀ wá sọ pé olówó ju Michael Jackson lọ so olókìkí bíi Michael Jackson olókìkí tó ó yẹ ká máa pọ́ lọ́hún lọ́lọ́hún ó yẹ ká máa pọ́ lọ́hún tóbi ju gbogbo títóbi lọ gbogbo ẹ̀yin tẹ́yìn bà Nàìjíríà jẹ́ Ọlọ́run bá ti yín jẹ́ gbogbo ẹ̀yin tí ojú yín ti dá gbogbo ẹ̀yin tí ọkàn yín lé kókókó tẹ́ rí àwa mẹ̀kúnnù sí kankan gbogbo tí ń jẹ́ ayé yín yóò rún jégéjégé ni bí ìsìnláhi wa bí jalalihi gbogbo yín ẹ ṣòfò ọmọ yín ó ṣòfò ìrandíran yín ó ṣòfò láyé ẹ̀yin kówó ń wá fáwa káwọ̀ ná owó kẹ̀kẹ́ àwa máa ná owó bá a ti ná ìmọ̀ yìí là máa ná owó a máa ná buhaya tún àyà mi lẹ́nu fẹ́ lómi ọ̀fẹ́ ṣe sàárà ọ̀tún gbé ọ̀tún gbé káàkiri tó ń gbé sẹ́rí Facebook agbé rẹ̀ sì fún yà agbé èyí wọn náà ń sọ àní ẹ ṣe oore kọ̀kọ̀ oore tí ó ní agbára tẹ́ni tẹ́ ẹ ṣe fún tí ọmọ ṣàdúrà tádùá ó bá gbogbo wa èyí wọn ni ẹ wá láti pẹ́ kúnjọ kan gbogbo àwọn ọmọ yín sálángá ni wọ́n máa fà wọ́n máa lọ gbé mú síbi sálángá ni gbogbo àwọn ọmọ tẹ́ bí gbogbo ẹ tó bá ní kí Nàìjíríà ọmọ rojú àwọn ọmọ rẹ̀ ó máa mu kokéènì bọ́n ti mu kokéè ni wọ́n máa mu panápaná bí wọ́n ti mu panápaná ni wọ́n máa mu burúkutu bí wọ́n ti mu burúkutu wọ́n máa mu yọ̀dí ẹ̀